ọjọ́ rẹ̀ ní ọjọ́ kẹrin oṣù kẹta lọ́jọ́ tó dọ̀rùn gbẹ̀gbẹ̀ lójú àbíamọ lọ́jọ́ tó bí Olúṣẹ́gun sílé ayé o asánláyé asánláyé David Olúwaṣẹ́gun ló sọjọ́ bí lónìí ẹ̀járe lé wọn gbogbo èèyàn tó bẹ nígbèrè òkun gbogbo ẹni tó bẹ nígbèrè ọ̀sà gbogbo ẹni tó bẹ níwọ̀n ló tún fẹ́ níbi ojúmọ́ ti gbé mọ́ wáyé ẹ̀wọ̀ jẹ́rẹ̀ Ìbàdàn ẹ jẹ́rẹ̀ Ìbàdàn ká tó gba ìdó lọ ọmọ olóríire ló sọjọ́ bí o ọmọ Ìyábọ̀ rẹ o Ìyábọ̀ ọmọ Ìyábọ̀ asánláyé David Olúwaṣẹ́gun ọ̀rẹ́ Máyọ̀wá ọ̀rẹ́ Abíọ́dún ọ̀rẹ́ Ọlájídé ọ̀rẹ́ Gabriel rẹ o Olúwaṣẹ́gun ọmọ asánláyé rẹ ọmọ Ìyábọ̀ gbogbo àwọn ọ̀gá rẹ̀ wọ́n ní ń pariwo wọn kí n mọ̀ kí ọ mo ní wípé our managing director Adéwọlé Adékúnlé wọ́n ní kí ọ kú oríire bàbá mi our executive director Olówú ní kí ọ kú oríire gẹ́gẹ́ bí màmá mi Àwòrán ní kí ọ executive director náà ní màmá mi executive Àwòrán ó ní kí ọgbẹ́ lẹ́mẹ̀rún gẹ́gẹ́ bí Adérẹ̀mí ó ń kí ọkú oríire ọjọ́ bí rẹ̀ Kíkẹ́ Adésínà ó ń kí ọgbẹ́ lẹ́mẹ̀rún Adébọ̀wálé ní kí ọ Bímbọ́ ó ní kí ọ mo ní pé o Bọ́lájí ó ń kí ọ mo ní pé Fátànmí ní kí ọ kú oríire Wàsíù ńkọ́ ó ń kí ọ ọkọ Ọmọwùmí Ọmọwùmí ní mbọ́ ńkọ́ lólùfẹ́ ń kí oríire Olúṣẹ́gun ọkọ Ọmọwùmí ẹ̀yin ní Ìbàdàn máa gbóríkì àwọn bàbá tiẹ̀ torí pé pàkọ́ nílé bàbá ẹni iwájú nílé ìyá ẹni tóbi ní lọ́mọ kárẹ̀ ọmọ Ìbàdàn dúrúgbà sábà ní iwájú ní bàbá yìí fi ìbò lógun ọmọ Òkè Ìbàdàn ọlọ́mú ooru ewúrẹ́ dúdú ni wọ́n fi ìbò Òkè Ìbàdàn ọlọ́mú ooru lé bàbá tóbi yìí lọ́mọ ọmọ àgbọ̀ sọ́sàmọ́sọ ọmọ àgbọ̀ yàyà mọ́ ọ̀yà kárẹ̀ ẹ̀yin ní Ìbàdàn dúrúgbà sábà ní o mo ní tó bá dọjọ́ ọjà ẹ̀jẹ̀ ránṣẹ́ pàṣábàrí tó bá dọjọ́ ààrẹ ẹ̀jẹ̀ ránṣẹ́ pọ̀lọ́gùn torí kólógùn ò ní kọ́rẹ́ ìrà sábàrí ò ní kọjá Ìbàdàn mọ̀jàmọ̀jà tẹ́ ẹ ká wájú lẹ́rú ọmọ jẹ̀gbín jẹ̀karahun fìkarahun fọ́rimu ìlú Àjàyí ìlú Òjó ìlú Ògúnmọ́lá olódògbò kẹ̀ríkẹ̀rí lójú ogun ọwọ́ sí kòtòkòtòkẹ́mbẹ́rẹ́ bí ìjà àgbàdo Ògúnmọ́lá tó yóò tó kó máa bẹ́ẹ̀ lómi lọ Ìbàdàn náà rí ọmọ jẹ̀gbín jẹ̀karahun ọmọ fìkarahun fọ́rimu ṣèbọ̀rọ̀ olé ni wọ́n ti lọ rè é dáfọ́wá tó fi ń pè yín ló máa jẹ̀gbín jẹ̀karahun ọmọ fìkarahun fọ́rimu òkú oríire ọmọ Òkè Ìbàdàn rẹ o Òkè Ìbàdàn ọlọ́mú ooru ó bá wọlé mi dèbí o ọmọ Òkè Ìbàdàn ọlọ́mú ooru ewúrẹ́ dúdú ni wọ́n fi ìbò Òkè Ìbàdàn ọlọ́mú ooru àgùntàn funfun bọ̀lọ̀dọ̀ wọ́n fi ìbò gbọ́ àsábàrí nílé bàbá tó bí ọlọ́mọ David asánláyé Olúṣẹ́gun yóò sì máa ṣẹ́gun fún ọ ni tó borúkọ ọmọ nírú ọmọ gbogbo ọba aládé sẹ́rọ̀ ọba aládé Olúwa yóò sì máa ṣẹ́gun láyé rẹ mo ní pé ọdọọdún ni ìwọ ọmọ wa torí pé ìrà kàràmùgò kò pọ́dún jẹrí lọ́dọọdún ló sì mọ bẹ́ ọdọọdún ló mọ bẹ́ ó mọ bẹ́ ọbẹ̀ níbẹ̀ sú àtẹlẹsẹ̀ wọn bẹ̀rẹ̀ wò torí pé bẹ́wúrẹ́ bá máa ké á níbẹ̀ bẹ́kùtẹ̀ bá máa ké á níbẹ̀ bí màálù bá máa ké á níbẹ̀ lọ́dọọdún ló sì mọ bẹ́ ipa ayé ìkọjọ́ ipa ayé kì í kóòrùn ipa ayé ò ní ká ọ̀tọ̀mọtọmọ tẹ̀bí tara tó lólùfẹ́ rẹ̀ sùn níyà yóò ọkọ Ọmọwùmí pọ́nmọ́pọ́rí ọkọ Ọmọwùmí David olórí Olúwaṣẹ́gun rẹ̀ ọmọ asánláyé ọmọ Ìyábọ̀ dé ọmọ kú oríire
ọdọọdún ní sápò orúwé, ọdọọdún làárọ̀ mọ́bi lórí àtẹ, ọdọọdún láti máa rí ọ òkè òkè ló máa wà. Ó ti wá dolúwọ̀bọ̀ tìrìbọ̀, ó ti dolúwọ̀bọ̀ tìrìbọ̀. Ipa yóò ní ká ọ, tọ̀tà ò ní ká ọ látò nílọ. Ọdọọdún ní sápò orúwé, ọdọọdún làárọ̀ mọ́bi lórí àtẹ, ọdọọdún ló sì máa wà. Happy birthday Ọláwálé Ajípolówó Jésù tẹ́tẹ́ tọrọ gọjí kọ bábọ̀ owó rẹ̀ dé bá bèèdè. Akùnyùn bàbá àwọn gbólóhùn mo kí ọ lónìí o.